ṣé ààyè ọpẹ́ yọ. Ẹ ṣé ààyè ọpẹ́ yọ. Bàbá ẹ má ṣe o, ààyè ọpẹ́ padà yọ. Ẹ ṣé o, ẹ ṣé ààyè ọpẹ́ yọ. Ó yọ o, inú ayé mi. Ẹ ṣé ààyè ọpẹ́ yọ. Mo dúpẹ́ ààyè ọpẹ́ yọ. Mo fẹ́ wá o, ààyè ọpẹ́ yọ. Ayérayé o, ẹ ṣé o, ààyè ọpẹ́ padà yọ. Lórí ayé mi, mo mọ̀ lórí o. Mo dúpẹ́ bàbá àgbà o. Ẹ yọ. Ẹ ṣé o, ààyè ọpẹ́ padà yọ. Ìbániránilẹ̀ kò tó fún ìrẹ́ o bàbá. Ìbániránilẹ̀ kò tó fún ìrẹ́ o bàbá. Ìbániránilẹ̀ kò tó fún ìrẹ́ o bàbá. Bàbá o, àtọ́gẹ́jọ ọpẹ́ ni mà rẹ́ o. Ọpẹ́ ni mà rẹ́ o. Ọba tí ọ̀yá yẹ ó fi mí sẹ́lẹ̀ yá. Ọpẹ́ ni mà rẹ́ o bàbá. Ọpẹ́ ni mà rẹ́. Ayérayé o, ọpẹ́ ni mà rẹ́. Atóbi jùlọ ọpẹ́ ni mà rẹ́. Àrímáyọ̀ ọpẹ́ ni mà rẹ́ o. Ọba tí ọ̀dá yọ fi mí sẹ́lẹ̀ yá. Ọpẹ́ ni mà rẹ́ o bàbá. Alágbádá ńlá tó ṣẹ̀rù bá ṣe lọ. Alágbádá ńlá tó ṣẹ̀rù bá ṣe lọ. Alágbádá ńlá tó ṣẹ̀rù bá ṣe lọ. Mo yìn ọ́ lógo Jésù Olúwa wa. Alágbádá ńlá tó ṣẹ̀rù bá ṣe lọ. Alágbádá ńlá tó jáde lọ láyà ó. Tó mú ké lọ fìdí jalẹ̀ ó. Alágbádá ńlá o tó ṣẹ̀rù bá ṣe lọ. Alágbádá ńlá tó ṣẹ̀rù bá ṣe lọ. Alágbádá ńlá o tó fìdí ké lọ jalẹ̀. Mo yìn ọ́ lógo Jésù Olúwa wa. Alágbádá ńlá o. Jésù Olúwa ni o. Bàbá rere o. Ó ṣé Jésù tó fi fẹ́ náà dá mi sí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tí wọ́n ti fi Adura. Owó Olúwa nánú rẹ̀ ló fi fẹ́ lájà mi ṣe. Ògo ìyìn ọlá ní fún ọ Mèsáyà. Mo ní ó ṣé o, ó ṣé bàbá. Ó ṣé Jésù, fàánù rẹ lórí ayé wa. Ó ṣé Jésù, fóore rẹ lórí wa. Ó ṣé Jésù,
fún tẹ̀rẹ̀ láyé wá. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kú tí wọ́n ti fi ẹ́ bóra. Owó ọ̀nà àánú rẹ̀ ló fi fẹ́ ládàwà sí. Ògo ìyìn ọlá ní fún ọ àtóbi jù ó. Ó ṣe bàbá àgbà ó. Ẹlẹ́rìí nìyí adé ọ̀gá o. Mímọ́ mímọ́ jùlọ. Adúpẹ́ àtóbi jù àfògo yìí fún ọ. Fún ìrànlọ́wọ́ rẹ tí a rí gbà lójoojúmọ́ nínú ìrìnàjò wa lọ́sàn-án àti lóru. Àmọ́ pé ìyìn wá fún ọ àtóbi jù bàbá. Ó ṣé o, ayérayé àyàn lógo. Olúwa bàbá àgbà o. Ìwọ la wá yìn, ìwọ la wá fọpẹ́ fún. Ìwọ la wá júbà, ìwọ la wá fi fún. Ìwọ ló ń dá wa láre níwájú olùrọ̀ gbogbo. Ó ṣẹ́gun fún wa níwájú ọ̀tá gbogbo. Gbogbo ìkórajọ èṣù ó sọ wọ́n dasán lórí wa. Àánú ńlá láì gbà ló fi ṣe èyí fún wa. Àmọ́ rírì rẹ̀ lásẹ̀yìn ológo bàbá. Ó ṣé o, ó ṣé o.
ọba tó ṣe mí lànà máa kó kìkì rẹ fún gbogbo àgbáyé. Ó ṣe mí lànà àánú tó ga o níbi gbogbo. Ó ṣe mí lànà o láyọ̀ mi sẹ́kùn o. Ó ṣe mí lànà bí mo ṣe jọ aṣẹ́gun lọ. Ó ṣe mí lànà o bí mo ṣe yàn padà. Ó ṣe mí lànà lọ̀rọ̀ mi ti já sọpẹ́. Ó ṣe mí lànà ó ṣe mí lànà àánú tó dá o níbi gbogbo àgbáyé. Ó ṣe mí lànà láàbò kíkì rẹ. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ fún àánú rẹ lórí ayé mi. Ìjẹ́ pé tó mọ́ mi jáde nínú ọ̀sẹ̀ tó kọjá lọ ní àtàlàfíà, ó tún mọ́ ọ̀sẹ̀ tuntun mìíràn pẹ̀lú agbára rẹ, ó sì ṣe tèmi ní rẹ ní gbogbo náà. Bàbá ògo ni forúkọ rẹ, àdúrà ọpẹ́ wàdà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ, mo sọ wípé ó ṣe èyí fún àánú àti ìrọ̀fẹ́ lórí ayé mi, èyí fún dídára sí mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo nípa àánú àti ìrọ̀fẹ́ rẹ. Ìjẹ́ pé wọ́n mú mi jáde nínú ọ̀sẹ̀ tó kọjá lọ ní ẹ̀rọ àtàlàfíà nípa agbára àti àṣẹ rẹ, àní ó tún mú wọn ọ̀sẹ̀ mìíràn tí gbogbo agbára ní tó fi ń jẹ́ Ọlọ́run rẹ, àní ọ̀sẹ̀ tuntun mìíràn ló tún mú àánú rẹ láti mọ ṣe láti mọ orógùn láti mọ tayé láti mọ ìgbìlẹ̀ fún rere. Ògo ní forúkọ rẹ bàbá, ògo ní forúkọ rẹ ọmọ, ògo ní forúkọ rẹ mímọ́. Ayérayé bàbá gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ẹ̀yìn fún gbogbo tí ń ṣe ìtì àti ìmọ̀ àṣetánì àtàrí kírìkì rẹ̀ gbogbo èyí tí wọ́n sọdá tó tọ́ sọdọ̀ fún lórí ayé mi, àní fún gbogbo ọ̀nà rere ọ̀nà ayọ̀ tí wọ́n là fún mi nígbà gbogbo, pàápàá jùlọ fún gbogbo àwọn rere ayọ̀ ara rere tí wọ́n ń fa ayé mi dá, èyí tó tún là fún mi. Olúwa ọmọ ṣé o, ológo jùlọ ọmọ ṣé o, olórí ọ̀fẹ́ ọmọ ṣé o. Ìjìnlẹ̀ fẹ́ mo dá gbogbo padà sọdọ̀ fún òrìn àjò tuntun mẹ́rin tó tún bẹ̀rẹ̀ pẹ̀lú mi nínú ọ̀sẹ̀ yìí, àní láti mọ ṣe mí lógo, àní láti mọ gbé mi ga, àní láti mọ bùkún mi, láti mú kí ọ̀rọ̀ mi kó mọ já sí ire, kó mọ já sí pé kó mọ já sí ẹ̀rí rere. Ògo ní forúkọ rẹ bàbá ọmọ ẹ̀mí mímọ́, ògo ní forúkọ rẹ atóbi jùlọ, ògo ní forúkọ rẹ ìjìnlẹ̀ fẹ́. Èyí mi ni mọ̀ṣẹ́ bàbá gba gbogbo ògo, Olúwa gba gbogbo yìn, Olúwa gba gbogbo ògo, Olúwa gba gbogbo títí ayé lèmi yóò mọ yìn ọ́ tí sì mọ gbórúkọ rẹ ga. Ó ṣe agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. À ń kà nínú ìwé Mark orí ìkíní, a kà ẹsẹ̀ 40 dé ẹsẹ̀ ìkejì ó lé ní 40. Mark orí 1 ẹsẹ̀ 40 dé 42. Ọkùnrin kan tí ó dẹ́tẹ̀ sí tọ̀ wá, ó sì kúnlẹ̀ níwájú rẹ̀, ó sì bẹ̀ ẹ́, ó sì wí fún pé bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Jésù ṣàánú rẹ̀, ó nawọ́ rẹ̀, ó fi bà á, ó sì wí fún pé mo fẹ́, ìwọ di mímọ́. Bí ó sì ti sọ̀rọ̀, lójú kan náà ẹ̀tẹ̀ náà fi sílẹ̀, ó sì dì mọ́. Lójú kan náà bó sì sọ̀rọ̀, ẹ̀tẹ̀ náà fi sílẹ̀, ó sì dì mọ́. Nítorí pé kíni, ó ṣàánú rẹ̀. Orí ọ̀rọ̀ wa fún títí ọ̀sẹ̀ yìí òun náà ni wípé Ọlọ́run gbọ́ àdúrà mi, ẹ̀rí mi dé. Ọlọ́run gbọ́ àdúrà mi, ẹ̀rí mi dé. So ẹ̀rí mi ti dé, ẹ̀rí rẹ ti dé. Nítorí pé kíni, Ọlọ́run ti gbọ́ àdúrà rẹ, Ọlọ́run ti gbọ́ àdúrà mi, Ọlọ́run ti gbọ́ àdúrà ẹnì kọ̀ọ̀kan wa. Kò sí ohun tí ó kọ́ wa kó ju pé kíni, kábíyèsí yọ̀, kábíyèsí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àwọn ohun rere ayọ̀ tó ti ṣe nínú ayé wa, fún ẹ̀rí ayọ̀ tí ó mú kọ́mọ jẹyọ nínú ayé wa ní ojoojúmọ́. Ẹ jẹ́ ká wo ọkùnrin yìí, ó tọ̀ Jésù lọ, ó ké pé nínú ìrìnàjò Jésù Kristi láti sọ fún mi pé ṣàánú fún mi, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sì dá lóhùn wípé mo fẹ́ kí ìwọ di mímọ́.
a sì rí wípé bí ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ a sọ fún wa pé lójú ẹsẹ̀ lọ́gán ẹ̀tẹ́ rẹ̀ fi sílẹ̀ ó sì di mímọ́ ó sì dì mọ́ ẹni tí gbogbo èèyàn ti sá fún. Gẹ́gẹ́ bí àná sì mọ̀ pé àwọn adẹ́tẹ̀ ẹ̀yìn odi ẹ̀yìn ìlú ni wọ́n kó wọn sí, inú igbó ni wọ́n kó wọn sí wípé kọ̀ wọ́n yẹ lẹ́ni aládùúgbò. Ṣùgbọ́n ẹ̀rí ọkùnrin yìí dé nítorí pé kí ni amúsàn nínú ẹ̀tẹ́ rẹ̀, àmú ẹ̀tẹ́ rẹ̀ kúrò lára rẹ̀, àmú ẹ̀tẹ́ rẹ̀ kúrò nínú ayé rẹ̀. Ohun tí gbogbo ẹ̀ sọ pé kò lè ṣe ṣe ó di ohun tó jẹ́ ṣíṣe nínú ayé rẹ̀. Àìsàn tí wọ́n ní kò lè sàn nínú rẹ̀ á rí i pé ó sàn nínú rẹ̀, èyí tó mú kí ọ̀rọ̀ rẹ̀ kó ti kí ni kó já sí ẹ̀rí àti ọpẹ́. Èmi àti ẹ náà lónìí á rí i pé kí ni tí a bá wá Ọlọ́run ní ọ̀nà tọ̀tọ̀ náà tó yẹ pẹ̀lú rẹ̀lẹ̀, pẹ̀lú tẹríba, pẹ̀lú sùúrù, pẹ̀lú fẹ́, pẹ̀lú ọkàn, pẹ̀lú inú kan, pẹ̀lú òtítọ́ inú, a ó rí wípé kí ni lóòótọ́ àti lódodo Ọlọ́run tí à ń ké pè yìí ó ti gbọ́ àdúrà wa, bẹ́ẹ̀ náà ni ẹ̀rí wa sì ti ṣe kí ni ó ti dé. O ò ní ìdí àti mọ́ banújẹ́ àbí àti barajẹ́ àbí àti mọ́ ronú mọ́. O yòówù kó wù kí o lè dé àbí tó lè mọ̀ là kọjá, ó rí wípé kí ni ayọ̀ rẹ̀ mọ̀ kún nítorí pé kí ni Ọlọ́run ti gbọ́ àdúrà rẹ̀. Ẹ̀rí ló kù ọ̀kù èyí tó jẹ́ pé kí ni ọmọ jẹ́ ẹni tó ṣe kí ni tó mọ rírì títóbi Ọlọ́run nínú ayé rẹ̀. Gbà wípé gbogbo gbàkúgbà tó bá ń ké pe Ọlọ́run gbọ́ àdúrà rẹ̀. Ọlọ́run ọ̀kan tí kún sí àdúrà rẹ̀ ni wọ́n bá tún jẹ́ pé kí ni ó sì jẹ́ tirẹ̀. So Ọlọ́run kì í kọ́ tí kún sí tàwọn tirẹ̀. Ọlọ́run fi àánú àti oore ọ̀fẹ́ bá àwọn tirẹ̀ gbé. So lójú sí kò sọ fún wa pé Ọlọ́run ti gbọ́ àdúrà mi, ẹ̀rí mi ó ti dé. So ẹ̀rí mi ti dé, ẹ̀rí rẹ̀ ti dé. Tó bá sì ń tẹ̀síwájú láti mọ nínú òfin Ọlọ́run, o ò ní ìwàlá kankan mọ́, o ò ní ìdààmú kankan mọ́. Ohun tí ọkàn pọ̀ kù ní wípé kí ni kọ́ ọmọ yọ̀ kó sì mọ́ dúpẹ́. Ẹ jẹ́ ká wò nínú ẹsẹ̀ 45 ìyẹn 45 sọ wípé ṣùgbọ́n ó jáde ó sì bẹ̀rẹ̀ sí kókìkí àti tan ọ̀rọ̀ náà kalẹ̀ tó bẹ́ẹ̀ tí Jésù kò sì lè wọ ìlú ní gbangba mọ́, ṣùgbọ́n ó wà lẹ́yìn odi níbi ijù wọ́n sì ń tọ̀ wá láti ìhà gbogbo wa. So ẹ̀rí rẹ̀ ó mú kí Jésù kókò níbi tó wà nítorí pé ó ti rí wípé kí ni ipò kìkì rẹ̀ ti pọ̀ nítorí pé ẹ̀rí ńlá ni ló wọnú ayé rẹ̀. Jésù wá kò nítorí ẹ̀rí tí ẹbí Jésù tún lọ, àwọn èèyàn tún ṣe kí ni wọ́n tún wọ Jésù lọ. Ẹ̀rí pé ohun rere ayọ̀ tọ́lọ́run ṣe nínú ayé rẹ̀, ohun rere ayọ̀ tọ́lọ́run ṣe nínú ayé mi, ẹ̀rí ńlá tó ga ni yóò já sí tó bẹ̀ débi wípé kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́yẹ ènìyàn ni wọ́n bẹ̀rẹ̀ sí tọ̀ Jésù lẹ́yìn, wọ́n bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ Jésù Kristu lólúwa àti olùgbàlà nípasẹ̀ ẹ̀rí rẹ̀. Tí ọba tẹ̀síwájú láti mọ̀ rìn nínú ìfẹ́ àti ìdáná àti ìtọ́ni Ọlọ́run, tó bá tẹ̀síwájú láti mọ̀ gbé níbi tí Ọlọ́run bá ní kó kọ́ wa tó sì ṣe gbogbo gẹ́gẹ́ bí ó ṣe wu Ọlọ́run, ó rí wípé kí ni kò sí àní tàbí ṣùgbọ́n ẹ̀rí ayọ̀ ló kú ọ̀kú tó mọ̀ jẹ́, ẹ̀rí ayọ̀ ló kù mí kù tí mọ̀ jẹ́, ẹ̀rí tó lógo tó lókìkí tó sì sanra, ẹ̀rí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àmọye gba àwọn ènìyàn wọ́n bẹ̀ sí jẹ́wọ́ Jésù Kristu lólúwa àti olùgbàlà, ẹ̀rí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n bẹ̀ sí jẹni tó ṣe kí ni tó ń wá ojú rere Ọlọ́run, tí wọ́n bẹ̀ sí gbà wípé lóòótọ́ àti lódodo lẹ́yìn Ọlọ́run sì tún ni, ẹ̀rí tí ó mú kó jẹ́ pé kí ni gbogbo àwọn tí wọ́n ti gàn ọ́ tẹ́lẹ̀, gbogbo àwọn tí wọ́n ti yẹ̀ ọ́ yẹ̀yẹ̀ tẹ́lẹ̀, gbogbo àwọn tí wọ́n ti sọ pé ta ni ìwọ tẹ́lẹ̀, gbogbo àwọn tí wọ́n sọ pé o ò lè jámọ́ kankan tẹ́lẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní rí ọ, wọ́n bẹ̀rẹ̀ sí wárìrì níwájú rẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí tẹríba fún ọ, wà jẹ́ tó ń ṣe kábàlẹ̀ wọn lórí nítorí pé kí ni Ọlọ́run lọ́fà lọ́wọ́ sókè. Ìwọ àgàn gbàgbé wípé àgàn ni ọ, bẹ̀rẹ̀ sí yọ̀, bẹ̀rẹ̀ sí dùnnú nítorí pé kí ni ẹ̀rí rẹ̀ ti dé. Ọlọ́run ti mú ọ kúrò àgàn, ó ti sọ́dọ̀ lọ́mọ nítorí pé kí ni ó ti gbọ́ àdúrà rẹ̀, ó sì ti ṣàánú fún ọ. Ìwọ jẹ́ pé iṣẹ́ ní títí ẹ gbàgbé lórí wípé àìníṣẹ́, Ọlọ́run ti gbọ́ àdúrà rẹ̀, ẹ̀rí ayọ̀ ló kù ọkù tọmọ jẹ nítorí tó mọ̀ sí wípé kí ni bẹ̀rẹ̀ sí ní yọ̀, kó sì bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ìwọ tó ní nǹkan mìíràn tó jẹ́ pé kí ni ọ̀n là kọjá nítorí pé kálukú ló ní ìṣùgbọ́n tiẹ̀ tí ó yàtọ̀tọ̀ sí ara wọn. Èmi ò fẹ́ mọ irú ṣùgbọ́n wo ló wà nínú ayé rẹ̀. Ohun kan tí mo lè sọ fún ni pé gba ọgbọ́ nínú Ọlọ́run,
gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀, gbẹ́kẹ̀lé, mọ̀ rìn nínú ìfẹ́ rẹ̀, mọ̀ tẹ̀síwájú láti mọ̀ jẹ́ onínú kan, elérò kan, oníwà mímọ́, oníwà rere pẹ̀lú Ọlọ́run. Ó sì rí wípé kíni Ọlọ́run ti gbàdúrà rẹ̀ gẹ́gẹ́ bó ṣe gbọ́ títí ọkùnrin adẹ́tẹ̀ yìí, gẹ́gẹ́ bí ó ṣe ṣàánú fún un, bẹ́ẹ̀ ni ó ti gbọ́ títí rẹ̀ náà, ó ti ṣàánú fún ọ, ó sì ti ṣe kíni, ó ti mú kí ìta ayé rẹ̀ kó gba ìpadà rere. Ìtọ́sọ jẹ́ ìtẹ́lẹ̀ pé kíni ó bẹ̀rẹ̀ sí jẹ́rìí rere ayọ̀lá. Ìtọ́sọ jẹ́ kíni tó bẹ̀rẹ̀ sí jẹ́rìí rere ayọ̀lá ní orúkọ Jésù Kristi. Bí a ṣe ń gbọ́ ọ̀rọ̀ yìí, èmi àti ẹ̀yin ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ Jésù Kristi, ẹ̀rí rere ayọ̀ tó ga tó rògbòjò tí ó lẹ́gbẹ́ tí ò ló ti wọn nínú ayé wa kò ní dẹ́kun àti mọ́ farahàn. ẹ̀rí rẹ̀ wa yóò mọ̀ pẹ̀sù lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ àmọye ènìyàn lọ́nà ìgbà àmọye wọ́n sì mọ̀ ti pàṣẹ wa jẹ́wọ́ Jésù Kristi lórí wa tó ìgbàlà wọn, wọ́n mọ̀ ti pàṣẹ títí wa súnmọ́ Ọlọ́run jù àtẹ̀wá lọ ní orúkọ ti Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún ọ̀rọ̀ rẹ̀ iyebíye tí wọ́n tó fi gbọ́ mi lórí rẹ̀ láti fi mí lọ́kàn balẹ̀ wípé ìwọ ti gbọ́ ti tèmi, ẹ̀rí ayọ̀ ló kò mí kú tí ẹgbẹ́ mọ̀ jẹ́. Bàbá gba ọpẹ́ àti ìmí àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá mo gbọ́ orúkọ rẹ̀ ga mo yẹ ológo mo sọ wípé o ṣe èyí fún ọ̀rọ̀ rẹ̀ iyebíye tí wọ́n tó fi gbọ́ mi ní òwúrọ̀ yìí, èyí tí wọ́n tó fi kọ́ mi ní òwúrọ̀ yìí láti fi mí lọ́kàn balẹ̀, láti mú ayọ̀ mi kún, láti fi dá mi lójú wípé kíni ìwọ ti gbọ́ igbe àti ẹ̀bẹ̀ mi, àní ẹ̀rí ayọ̀ ló kò mí kú tí èmi ọmọ jẹ́. Ògo ní forúkọ rẹ̀ bàbá ọmọ ẹ̀mí mímọ́, ògo ní forúkọ rẹ̀ Ọlọ́run ayérayé, ògo ní forúkọ rẹ̀ atóbi jùlọ, Ọlọ́run ẹlẹ́dàá èmi àní mímọ́ ṣe bẹ̀rẹ̀ mọ́dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Ìwọ tó ní gbogbo ògo àti mọ́dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀. Ó àdìfọ́ ẹ̀kọ́ rẹ̀ iyebíye ni èyí tó fi gbọ́ mi lówùúrọ̀ yìí, èyí tó fi bá mi sọ̀rọ̀ lówùúrọ̀ yìí, àní láti fi mi lọ́kàn balẹ̀ wípé ìwọ ti gbọ́ àdúrà mi, bẹ́ẹ̀ ni àní ìwọ sì fi dáhùn béèrè mi fún mi. Ẹ̀rí rere ayọ̀ tó ga tó lóògùn jọ lókùn tí mo jẹ́. O ṣé bàbá, o ṣé ọmọ, o ṣé ẹ̀mí mímọ́ àjùlọ́gbà gbogbo àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá mo dá gbogbo ògo yẹn ọlá padà sọ́dọ̀ rẹ̀ èyí fún ọ̀rọ̀ rẹ̀ iyebíye ni èyí tí a pé ìwọ ti fi yí ẹ̀ga ayé mi padà sí ògo. Mo dúpẹ́ fún ọ̀rọ̀ iyebíye tí wọ́n ti fi bọ́ mi láàárọ̀ yìí, tí wọ́n fi yí ẹ̀ga ayé mi padà sí ògo. Mo sọ wípé o ṣe àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀. Mo sọ wípé o ṣe o èyí fún ọ̀rọ̀ rẹ̀ iyebíye tí wọ́n tún fi bọ́ mi ní òwúrọ̀ yìí, àdìfọ́ ẹ̀kọ́ rẹ̀ iyebíye tí wọ́n tún fi bọ́ mi ní òwúrọ̀ yìí, ìláti tí wọ́n fi yí ẹ̀ga ayé mi padà pátápátá, àdì tó sọ di ògo. Olúwa Ọlọ́run ayé ìbà rẹ̀ ni mo ṣe. Àtòbíjọ bàbá mo sọ wípé o ṣe, olórí ọ̀fẹ́ mo sọ wípé o ṣe, ìjìnlẹ̀ fẹ́ mo sọ wípé o ṣe. Èmi àní èmi máa ń bẹ̀rù bàbá gba gbogbo ògo, Olúwa gba gbogbo ìyìn, Olúwa gba gbogbo ògo, Olúwa gba gbogbo ìyìn. Èmi àní èmi bá lẹ́gbẹ̀rún ahọ́n mi bá pọ̀ jọ orin tí òkun lọ tó kọmọ tó láti fi ṣan oore rẹ̀ mímọ́ mímọ́ jùlọ ya gba ọpẹ́ Olúwa gba ìyìn fún ẹ̀kọ́ rẹ̀ ibi tó tún fi bọ́ mi lówùúrọ̀ yìí, àní fún ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n tún ti rẹ́jà nínú òwúrọ̀ yìí, èyí tí wọ́n fi yí gbogbo tí ń ṣe ẹ̀gẹ́ nípa àpáta di ògo, àyè tó fi sọ gbogbo tí ń ṣe ẹ̀gá ayé mi dòwò bàtà, àní láti mọ ṣeré láti mọ ní ẹ̀rí ayọ̀. O ṣé bàbá, o ṣé ọmọ, o ṣé ẹ̀mí mímọ́ àti bàbá gba ọpẹ́ àti ìyìn. Ìwọ Ọlọ́run òtítọ́ Ọlọ́run mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀, ayé rẹ̀ mo dá gbogbo òyìn padà sọ́dọ̀ rẹ̀. O ṣé o Ọlọ́run yanu mẹ́ta fún gba ọpẹ́ Olúwa gba ìyìn. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ayé mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ fún ọ̀rọ̀ rẹ̀ iyebíye ni èyí tí wọ́n tó ti fi ṣe ohun àrà rere ọ̀tun nínú ayé mi, ìtẹ́ pé gbogbo ojú ọmọ rí, gbogbo etí ó sì mọ gbọ́, wọ́n sì mọ ké ògo ìyìn ọlá sí ìwọ Ọlọ́run alààyè wípé tóbi ni ọ́. Mo dúpẹ́ fún ẹ̀kọ́ rẹ̀ iyebíye ni èyí tí wọ́n tún ti fi ṣe ohun àrà rere, èyí tí wọ́n tún ti fi ayé mi dára rere ayọ̀ tọ́ga tó lógo oṣù tàti wá lọ, èyí tó yẹ pé gbogbo ojú yọ̀mọ̀ rí, gbogbo etí yọ̀mọ̀ gbọ́, wọ́n sì mọ ké ògo ìyìn ọlá àtọpẹ́ sí orúkọ rẹ̀. Bàbá gba ọpẹ́ àti ìyìn mi ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé mo dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ mo sọ wípé o ṣe èyí fún ẹ̀kọ́ rẹ̀ iyebíye ni èyí tí wọ́n ti fi bọ́ mi lówùúrọ̀ yìí, èyí tí wọ́n ti fi ayé mi dára rere, tí wọ́n ti fi ṣohun àyè ohun ògo ńlá nínú ayé mi, èyí tí wọ́n ti fi ṣiṣẹ́ ara àríṣàrà rere nínú ayé mi, èyí tí ó yẹ wípé àní ògo yẹn yóò sì bí ọ tó bẹ̀ kéde bí wípé gbogbo ojú yọ̀ mọ́ rè, gbogbo tí yọ̀ mọ́ gbọ́, àní ó sì mọ ké ògo ìyìn ọlá àtọpẹ́ sí Ọlọ́run alààyè wípé títóbi ni ọ́. Bàbá mo sọ wípé o ṣe o, ayé mo sọ wípé o ṣe o, àtòbìjì mo sọ wípé o ṣe
ṣe o èmi àní mọ́ bẹ̀rù mọ́ dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ àní fún gbogbo àní ohun rere ayọ̀ àní ohun ògo ayọ̀ ńlá ni èyí tó tún ti ṣe nínú ayé mi ní òwúrọ̀ yìí àyè tó ta tó lé pitọ́ ẹ̀gbẹ́ tó ní ojú mọ̀ èyí tó lógo jùlọ nípasẹ̀ agbára ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n tún ti fi bọ́ mi tó ti fi kọ́ mi ní òwúrọ̀ yìí èyí tó bẹ̀rẹ̀ débi wípé àní gbogbo ojú àní ọmọ rẹ̀ gbogbo etí àní ọmọ gbọ́ àní ó sì mọ́ fi ògo àṣẹ̀fogó fún ọlọ́run alààyè wípé tó ta ti lòdò ìwọ lọ bá ara èyí tó ń fún tó sì dára rere nínú ayé àwọn èèyàn fẹ́ nígbà gbogbo òṣì ọlọ́run àwọn ọlọ́run òṣì ayérayé òṣì ọlọ́run ọ̀gá ògo àní kò ṣe òtì mọ́dá gbogbo ògo yẹn lápadà sọ́dọ̀ rẹ̀ mọ́dá gbogbo yẹn padà sọ́dọ̀ mọ́ sọ wípé ó ṣe bàbá mọ́ sọ wípé ó ṣe ọmọ. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run àánú ṣàánú fún mi dárí gbogbo tí í ṣe ẹ̀ṣẹ̀ àtàṣídìrì mi jì mí ọlọ́run àánú ṣàánú fún mi dárí gbogbo tí í ṣe ẹ̀ṣẹ̀ àtàṣídìrì mi jì mí sọ mi di mímọ́ pátápátá nínú rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ọlọ́run àánú o àánú ni mo béèrè fún o bàbá ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe ẹ̀ṣẹ̀ àtàṣídìrì mi jì mí ọlọ́run àánú àti oore ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún mímọ́ mímọ́ jọ̀ọ́ ṣàánú fún mi dárí gbogbo tí ń ṣe ìrékọjá mi jì mí ọ̀yá ní gbogbo tí ń ṣe àtàṣídìrì mi nù ọ̀yá sọ mi di mímọ́ nínú rẹ ọ̀yá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí àyè gbogbo tí ń ṣe ìrékọjá ẹ̀ṣẹ̀ àtàṣídìrì mi nù ọ̀yá sọ mi di mímọ́ nínú rẹ tí gbogbo agbára àyè tó fi jẹ́ ọlọ́run ni mo béèrè fún àánú àti oore ọ̀fẹ́ rẹ o bàbá ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ nínú rẹ pápátá Olúwa sọ mi di mímọ́ nínú rẹ pápátá fi àánú rẹ bá mi ṣe Olúwa sọ mi di mímọ́ nínú rẹ pápátá tí gbogbo agbára tó fi jẹ́ Olúwa sọ mi di mímọ́. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọlọ́run nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti oore ọ̀fẹ́ rẹ ẹ̀jẹ̀ Jésù Kristi fi pa gbogbo tí ń ṣàkọsílẹ̀ àṣírí àti àdára gbogbo tá a kọ nípa mi rẹ kí ni gbogbo tá a kọ nípa mi níbi ní búburú àdára ẹ̀jẹ̀ Jésù fi pa wọ́n rẹ kí ni gbogbo tí ń ṣiṣẹ́ búburú iṣẹ́ òkùnkùn iṣẹ́ ọ̀tá iṣẹ́ àwọn ìyànú ayé mi àbí gbogbo wa tí ò fògo fún ọ̀nà ayé mi ẹ̀jẹ̀ Jésù tó kàn bẹ́ẹ̀ àfihàn àti gbogbo rẹ̀ kò sì dáná sun wọn ẹ̀jẹ̀ Jésù tó sọ nǹkan fàrí níbi gbogbo nígbàgbọ́ ní ọjọ́ gbogbo níwájú ìrìn gbogbo ọ̀yà mo fi dá mi láre àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi mo béèrè fún ọ ayérayé bàbá nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti oore ọ̀fẹ́ rẹ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárì ni mo béèrè fún ọ ọ̀yà kí ni gbogbo tí ṣàkọsílẹ̀ gbogbo tá a kọ nípa mi àní níbi ní búburú ní àdára èyí èké òkò jẹ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárì yà fi pa wọn rẹ ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ yà pa gbogbo wọn rẹ ẹ̀jẹ̀ Jésù yà pa gbogbo rẹ pọ́pátá ẹ̀jẹ̀ Jésù yà fi pa gbogbo rẹ pọ́pátá gbogbo tá a kọ nípa mi níbi ní búburú ní àdára ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ yà pa gbogbo rẹ àní kí ni gbogbo àwọn nǹkan tó wà lọ́wọ́ mi tó wà ní ayé mi tí wọ́n ṣe tí òfò àti fún ọlọ́wọ́ aláyẹ kí ni gbogbo tí ń ṣiṣẹ́ ọ̀tá sí àwọn kàrà mi biribu ní ayé mi ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárì mo béèrè fún ọ ayérayé bàbá ọbẹ̀ mi mímọ́ ọ̀yà fi palẹ̀wọ́ mọ́ ti gbogbo ti gbogbo láì kù síbi kankan ọ̀yà fi palẹ̀wọ́ mọ́ ti gbogbo ti gbogbo láì kù síbi kankan ọ̀yà fàwọn tó kó ní ayé mi ọ̀yà dáná sun wọn rùmọ́ lùkọ́ pátápátá àní ọ̀kọ́kọ́ ní ojú gbọdọ̀ ní pátágbá àyíká ìlú ayé mi mọ́ ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfí wẹ̀mí ó fi sọ mi ti mímọ́ pátá ẹ̀jẹ̀ Jésù àfi wẹ̀mí ó fi sọ mi ti mímọ́ pátá ní orúkọ Jésù Kristi àìní nígbà gbogbo lọ́jọ́ gbogbo níbi gbogbo yóò kó òkèlè jẹ́ lágbàáyé àìníwájú ẹnikẹ́ni yóò kó òkèlè wa ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárì ọ̀yà mo fi dá mi láre ọ̀yà mo fi dá mi láre ẹ̀ mo fi dá mi láre ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárì ọ̀yà mo dá mi láre sẹ́ ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárì ọ̀yà mo dá mi láre ní orúkọ Jésù Kristi ẹ̀jẹ̀ Jésù tó sọ̀rọ̀ káfárì ọ̀yà mo dá mi láre nígbà gbogbo ní ọjọ́ gbogbo níwájú ènìyàn gbogbo níbikíbi ó kó òkèlè wa àní ní orúkọ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárì ayé rẹ̀ bàbá ọ̀yà mo fi dá mi láre ọ̀yà fi dá mi láre èmi àní èmọ̀ bẹ̀rù ẹ̀jẹ̀ Jésù Kristi tó sọ̀rọ̀ káfárì ọ̀yà fi sọ mi di mímọ́ ọ̀yà fi sọ wẹ̀ mímọ́ ọ̀yà fi sọ mi di mímọ́ ọ̀yà fi wẹ̀ mímọ́ nítorí ìṣeun fún àtàánú ẹ̀ tó wà tó dó tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ Jésù sọ̀rọ̀ ọ̀yà fi wẹ̀ mímọ́ ọ̀yà fi sọ mi di mímọ́ fún ògbà tí ó gbọ́ ẹ̀jẹ̀ Jésù fi sọ mi di mímọ́ ọ̀yà fi wẹ̀ mímọ́ títí ayé ìdúró agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi amen káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ ayérayé ò kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ó pọ̀ mọ́ rí ìyanu rẹ̀ gbà ju bó ṣe rí gbà lọ èyí tí bó ti fi mọ́ rí ojú rẹ̀ ju bó ṣe rí lọ bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi èyí lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún bàbá
ó bá gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára ni mo béèrè fún ẹlẹ́dà lórúkọ Jésù gbé wọ̀ mí lódìdí iná mi mímọ́ àti agbára mo béèrè fún àjùlọ mẹ́ta lọ́kọ̀ ya gbé wọ̀ mí lódìdí èyí tí mo tún fi mọ rí ìyanu rẹ gbà tí bó ṣe rí gbà lọ èyí tí mo fi mọ rí ẹ̀rí rẹ gbà nígbà gbogbo ayé bó ṣe rí gbà lọ èyí tí mo fi mọ rí ojú rẹ gbà tí bó ṣe rí gbà lọ bàbá ayakumi fún lẹ́yìn má àtàgbára rẹ ju tàjẹ́ wá lọ bàbá kumi fún lẹ́yìn má àtàgbára rẹ ṣe ayakumi fún lẹ́yìn má àtàgbára rẹ àjùlọ kumi fún lẹ́yìn má àtàgbára rẹ àyíjú tàjẹ́ wá lọ ẹ̀rí rere ayọ̀ ọ̀yàkó tó mọ̀ ṣẹlẹ̀ ní ayé mi àní ire ayọ̀ àtọ́jú àṣẹlẹ̀ lọ́kẹ́ tó mọ̀ rí gbàjú tàjẹ́ wá lọ bàbá ní orúkọ Jésù akumi fún lẹ́yìn má àtàgbára rẹ ayakumi fún lẹ́yìn má àtàgbára rẹ àjùlọ kumi fún lẹ́yìn má àtàgbára rẹ ọ̀yàkumi fún lẹ́yìn má àtàgbára rẹ ní orúkọ Jésù ọba kumi fún lẹ́yìn má àtàgbára rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ayé rẹ kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ èyí tó jẹ́ wípé ní ojoojúmọ́ ojú rere àti àánú rẹ èmi ò mọ orí gbà àti ti ènìyàn gbogbo láti mọ pọ̀ ní títayọ nínú ògo àti nínú rere ṣíṣe Olúwa kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ èyí tó jẹ́ pé ojú rere àti àánú rẹ àti ti ènìyàn gbogbo èmi ò mọ orí gbà láti mọ pọ̀ ní títayọ ní ohun rere àti ògo ní ọ̀tun ní ojoojúmọ́ àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún ọyá gbé wọ̀ mí lódìdí ayé rẹ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ àjọ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ ìjọ pé nígbà gbogbo ní ọjọ́ gbogbo ní gbogbo ọjọ́ ayé mi èmi ò fi mọ pọ̀ sí ní àkọ́tàn àìnípa rírí ojú rere àti àánú àti yorùbá àti ti ọdún rẹ gbà àti ti ènìyàn gbogbo láti mọ pọ̀ ní ohun rere láti mọ pọ̀ ní ògo ní ọ̀tun lójoojúmọ́ bàbá kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ àyà kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ èyí iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún agbé wọ̀ mí lódìdí èyí iná mi mímọ́ àti agbára mo béèrè fún agbé wọ̀ mí lódìdí èyí àti mọ mo wá sí nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní ọ̀sùn ẹ̀jẹ̀ wa lọ ẹ̀yà kébì túbọ̀ mọ rí ojú rere àti àánú àti ìrànlọ́wọ́ rẹ àti ti ènìyàn gbogbo gbà láti mọ pọ̀ ní ògo ní ọlá àti ní ìbùkún láti orí gbogbo pápátá ju ti àtẹ̀wá lọ bàbá kún mi fún lẹ́mìí mímọ́ Olúwa kún mi fagbára Olúwa kún mi fún lẹ́mìí mímọ́ Olúwa kún mi fagbára Olúwa kún mi fún lẹ́mìí mímọ́ Olúwa kún mi fagbára èyí lẹ́mìí mímọ́ àti agbára mo béèrè fún agbé wọ̀ mí lódìdí èyí lẹ́mìí mímọ́ àti agbára mo béèrè fún agbé wọ̀ mí lódìdí èyí lẹ́mìí mímọ́ àti agbára ni mo béèrè fún Olúwa agbé wọ̀ mí lódìdí bàbá kún mi fún lẹ́mìí àti agbára rẹ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù mo ní ìdádójú pé ò ń gbàdúrà yìí pẹ̀lú ìtara àti ìgbàgbọ́ pẹ̀lú ọkàn kan gbà ó gbà ó gbà ó mọ́ ṣàwàdà o nítorí pé Ọlọ́run máa wàdà káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọba kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mi fi mọ́ gbà àánú èyí tí mi fi mọ́ rí àánú gbà lójoojúmọ́ èyí tí mo fi mọ rí ojú rere àti oore ọ̀fẹ́ rẹ̀ gbà lójoojúmọ́ láti mọ tayọ láti mọ lékè láti mọ ní àṣírí ayọ̀ rere àti láti mọ ní ẹ̀rí rere ní gbogbo ọ̀nà lábẹ́ ọkọ̀ tó bó ti wù kó rí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún agbéwọ̀ mi lódìdí ayérayé kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ àjùlọ kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ẹlẹ́dàá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ooo àní tuntun àti ìwà lọ àní kí ìbọn bẹ̀rẹ̀ sí ní rí ojú rere àánú àti ìrànlọ́wọ́ rẹ àní àtìlẹ́yìn rẹ gbàjọ àti ìwà lọ àní kí ìyanu ayọ̀ àní kí bẹ̀rẹ̀ sí ní rí gbà ẹ̀rí rere ayọ̀ àkótó àmọ́ ti wọlé tọ̀ mí kí tó mọ ní ẹ̀rí ayọ̀ àti ìwà lọ àní gbogbo ojú ìṣòro rere àní kó tó mọ̀ wọlé tọ̀ mí wájà ìmúra àkọ́dá ni bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ Olúwa kún fún ẹ̀mí àti agbára rẹ Olúwa kún fún ẹ̀mí àti agbára rẹ àní ojú rere ìyọ̀nù àti oore ọ̀fẹ́ rẹ àní kí tó wá mọ rí gbàjọ àti wá lọ àní láti mọ pọ̀ nípa ẹ̀rí rere láti mọ rí ẹ̀rí rere ọ̀tún láti mọ ní ẹ̀rí rere ọ̀tún tọ́ga tó dáa lójoojúmọ́ àní láti mọ sọ̀rọ̀ nínú ògo lójoojúmọ́ àní láti mọ gbèrè sí nígbàgbọ́ lójoojúmọ́ àní láti mọ gba ẹ̀rí ayọ̀ ọ̀tún ní gbogbo adójogbo bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára rẹ agbára àti ẹ̀mí mímọ́ rẹ ni mo béèrè fún o agbára àti ẹ̀mí mímọ́ rẹ ni mo béèrè fún agbéwọ̀ mi lódìdí nígbàgbọ́ lọ́jọ́ gbogbo àní ojú rere ìyọ̀nù àti ìrọ̀fẹ́ rẹ àti ìrọ̀kì túbọ̀ mọ́ rí gbàjọ tí wọ́n lọ ọ̀yà àìní ògo ní ọlá ní ìbùkún lórí igbó ẹ̀yà kí mo tayọ sí lójoojúmọ́ àìkí mo pọ̀ sí kí mo tayọ sí lójoojúmọ́ ẹ̀rí rere mi kọ́ ọmọ ìgbà kọ́ mo pọ̀ sí ọmọ ìgbélẹ̀ sí lójoojúmọ́ bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára Olúwa kún fún ẹ̀mí mímọ́ Olúwa kún fún agbára. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù káwọ́ méjèèjì sókè bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àní ju tàtẹ̀yìnwá lọ nínú rẹ̀ Olúwa sọ mí di iná àti ara àti onírun sọ mí di àpáta jìgboro ọ̀yà gbogbo tí ń ṣe iṣẹ́ ọ̀tá iṣẹ́ òkùnkàn Sátánì àtàrí kiri ẹ̀ gbogbo kọ́mọdé jíjó oorun níwájú mi
kọ́mọdé àlélọ́lùlù fún mi láì kù síbi kankan àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún Ọlọ́run ayé agbéwọ̀ mi lódìdí. Iná mi mímọ́ àti agbára mo béèrè fún Ọlọ́run atóbìṣúlẹ̀ agbéwọ̀ mi lódìdí. Iná mi mímọ́ àti agbára mo béèrè fún ìwọ Ọlọ́run àrà rere agbéwọ̀ mi lódìdí. Ní orúkọ Jésù bàbá kún fúnlẹ̀ mi àtàgbára rẹ ayé ẹ̀kọ́ mi fúnlẹ̀ mi àtàgbára rẹ àìdénú rẹ ọ̀yà àdìkí tó ká sọ bí ti iná àrà àti onírọ́ bàtà àní gbogbo tí ṣíṣọ́ọ̀tà àwọn ẹ̀yìn sẹ́tẹ̀nà àtàrí kérékèrè jútà tí àkọ́mọ jíjí òun pápátá fún mi àìkọ́mọ jíjí òun pápátá níwájú mi àìkọ́mọ jíjí òun pápátá níwájú mi àìkọ́mọ jíjí òun pápátá níwájú mi sẹ́ ooo àní sọ́bídìí àpáta àdìgbò nínú rẹ àìtí bu agbára àdì tó fi jọ lọ́rùn ni kọ́mi fún lẹ́yìn máa tagbára sẹ́ sọ́bídìí àpáta àdìgbò nínú rẹ nígbà gbogbo ní ọjọ́ gbogbo àti sẹ́tẹ̀nà àtàrí kérékèrè àti àwọn ìkàdí sẹ́tẹ̀nà àtàwọn àtàgbára gbogbo àti àwọn náà táwọn níbí ni àìkọ́mọ jíjí lọ́rùn pátápátá àìníwájú mi nígbà gbogbo ní ọjọ́ gbogbo àìníbikíbi ó kọ̀ òkun ó lè wà àìjájú kó àjọpọ̀ ọjọ́ àti àìkọ́mọ jíjí lọ́rùn pátápátá àìkọ́mọ jíjí kíkọ́ ọ̀rùn fún mi àìkọ́sí mọ jí òun lọ́rùn pátápátá àìní òru ọ̀ṣọ́ọ̀ṣì àyàkọ́mi fúnlẹ̀ mi àtàgbára rẹ àìlẹ́dà kọ́mi fúnlẹ̀ mi àtàgbára rẹ àìlẹ́dà kọ́mi fúnlẹ̀ mi àtàgbára rẹ àìní rẹ kéèké mọ jásí tó jásí ọgbọ̀n lọ kí gbogbo ògbó agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bàbá kọ́mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ nínú rẹ káwọ́ aṣọ mi di ẹ̀rù àti jìnnìjìnnì ńlá nínú rẹ fún gbogbo àwọn tí wọ́n pera wọn ní ẹni bíi ìka ènìyàn fún gbogbo àwọn oníṣẹ́ búburú pátá gbogbo Olúwa kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ kí wọ́n sọ mí di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì ńlá nínú rẹ fún gbogbo àwọn tí wọ́n pera wọn ní ìka ènìyàn ẹni bíi àwọn ènìyàn búburú tó bẹ̀gẹ̀ débi wípé kí ni ibikíbi tí wọ́n ti gbé kóra wọn jọ nípa mi níbi iná àti àrá àti ikú ní ọmọ tó wọn ká gbogbo tí wọ́n bá ń ṣe nípa tèmi níbi àti gbogbo iṣẹ́ tí wọ́n gbé nípa mi níbi orí ara wọn ni wọ́n sì mọ́ fi ro àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lódìdí ayérayé kọ́ mi fún lẹ́mìí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ Olúwa kọ́ mi fún lẹ́mìí mímọ́ Olúwa kọ́ mi fún agbára rẹ nínú rẹ ní orúkọ Jésù Kristi ẹ̀yà sọ mi di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì apábátà àní fún gbogbo àwọn tí wọ́n pè àwọn ní ìka ènìyàn fún gbogbo àwọn tí wọ́n pè àwọn ní ẹni ibi fún gbogbo àwọn tí wọ́n pè àwọn ní èèyàn búburú fún gbogbo àwọn tí wọ́n pè àwọn ní àwọn oníṣẹ́ ibi sẹ́ bàbá kọ́ mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ àyà kọ́ mi fún lẹ́mìí àtàgbára rẹ àtúntò kọ́ mi fún lẹ́mìí àtàgbára rẹ ìwọ́ba tó ń ṣe ìlú rẹ kọ́ mi fún lẹ́mìí àtàgbára rẹ ọ̀yà sọ mi di ẹ̀rù ńlá àti jìnnìjìnnì nínú rẹ ẹ̀rù tó ń gbé ẹ̀rù mi àyè jìnnìjìnnì tó ń gbé jìnnìjìnnì ayé mi bàbá ọ̀yà ní orúkọ Jésù wá sọ méjì nínú rẹ ọ̀yà kọ́ mi fún lẹ́mìí àtàgbára wá sọ méjì ẹ̀rù àti jìnnìjìnnì nínú rẹ sẹ́ ọ̀yà kí gbogbo bí kébí sáà kọ́ àjọpọ̀ níbi ní gbogbo dáadáa nípa tèmi iná àrá àti kóyà kọ́bẹ̀sì tún wọn ká níbẹ̀ iná àti àkọ́bẹ̀sì tún wọn ká níbẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ àní gbogbo gbèsè kí gbèsè bí kébí tẹ́lifíkẹ́ bá yẹ mọ́ gbé nípa tèmi orí ara ẹ̀yà kọ́ mọ́ fi rò sẹ́ àní orí ara kọ́ mọ́ fi rò kí ọ̀rọ̀ rẹ kọ́bẹ̀sì bá sì mú ṣẹ àyè pẹ́ntẹ́ tó gbẹ́ kòtò òun fún àyè kọ́mọ̀ ti súná rẹ bàbá sọ mi ti ẹ̀rù àti jìnjà nínú rẹ sẹ́ ẹ̀yà kọ́ mi fún dẹ́mi ní màtí agbára rẹ ẹ̀yà kún fún dẹ́mi màtí agbára rẹ ẹ̀yà kún fún dẹ́mi màtí agbára rẹ fún gbogbo àwọn ẹni bí ẹ̀yà kì í di ẹ̀rù náà àti jìnjìnà pápátá àìnípa agbára àti àṣà àtìlọ́wọ́ àti àtìlẹ́yìn rẹ olùwàkún fún dẹ́mi mímọ́ olùwàkún fún agbára rẹ. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta àní gbogbo tí ń ṣe ilẹ̀ mi gbogbo tí ń ṣe ire mi ẹ̀tọ́ mi pè mí mo ṣetán láti lò wọ́n iná mi mímọ́ àti agbára rẹ̀ rà láti gba gbogbo ẹ̀ padà láì kó ẹyọ kan Olúwa gbé wọ̀ mí gbogbo tí ń ṣe ilẹ̀ mi gbogbo tí ń ṣe ìpín mi ògo mi ire ayé mi mo ṣetán láti gba gbogbo ẹ̀ padà mo fẹ́ lò wọ́n agbára àti iná mi mímọ́ okun ọgbọ́n ìmọ̀ àti etí mo ní láti lè gba gbogbo ẹ̀ padà bàbá ọ̀yà gbé wọ̀ mí lódìdí àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá iná mi mímọ́ àti agbára rẹ mo béèrè fún ọ̀yà gbé wọ̀ mí lódìdí ayé rẹ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ àtọ́bí jùlọ kọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ ohun gbogbo tí ń ṣe ilẹ̀ mi àní gbogbo tí ń ṣe ìpín mi àní gbogbo tí ń ṣe ayé mi ẹ̀tọ́ mi àní gbogbo tí ń ṣe ìbùkún mi àti ìgbéga mi àní mo ṣe tá àti lò wọ́n o ní orúkọ Jésù bàbá kọ́ mi fún iná mi àti agbára rẹ àní kọ́ mi fún ìgbésẹ̀ ọgbọ́n ìmọ̀ àtòyè rẹ àní láti gba gbogbo ẹ̀ padà àní láì kó ẹyọ kan olùkọ́ mi fún iná mi mímọ́ àti agbára rẹ àyà kọ́ mi fún ìmísí rẹ
ọ̀yà kún fún ẹ̀mí àtàgbára rẹ̀ ọ̀yà kún mi fún ọgbọ́n ìtìmọ̀ àṣeyọrí rẹ̀ ọ̀yà gbogbo ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí di gbígbà padà fún báyìí láì kọ́ yọkan àní gbogbo ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí di gbígbà padà fún láì kọ́ yọkan ọ̀yà gbogbo ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí di gbígbà fún láì kọ́ yọkan ayérayé o bàbá kún mi fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún ẹ̀mí sí rẹ̀ ọ̀yà kún fún agbára rẹ̀ ọ̀yà kún fún ẹ̀mí mímọ́ ọ̀yà kún fún mi sí rẹ̀ ọ̀yà kún fún agbára rẹ̀ ní ọgbọ́n ní ìmọ̀ ní òye àti ìṣe amúmú mi pọ̀ sí lójoojúmọ́ àní gbogbo tí ń ṣe ilẹ̀ mi gbogbo tí ń ṣe ìpè mi àní gbogbo tí ń ṣe eré mi àní gbogbo tí ń ṣe ìbùkún mi àti ògo mi ọ̀yà kọ́ bẹ̀ sí di gbígbà padà fún báyìí láì kọ́ yọkan àní kọ́ bẹ̀ sí di gbígbà padà fún báyìí láì kọ́ ẹyọkan rárá kọ́ bẹ̀ sí gbà fún mi láàkó síbi kan tí wọ́n agbára ní tó fi lọ́rùn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta káwọ́ méjèèjì sókè ìdánilójú àti ìgbàgbọ́ mi ni wípé òun rí àwọn àdúrà yẹn gbà tí ó sì ń rí gbà yẹn mo sì fi ń dán lójú wípé kò sí tàbí ṣùgbọ́n ẹ̀rí rere rẹ̀ ó ti dé gẹ́gẹ́ bí ẹ̀rí rere tèmi náà ó ti dé káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún Ọlọ́run ìkórè kún mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún Ọlọ́run ìkórè kún mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ tí gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni àti àtìlẹ́yìn rẹ kí n bẹ̀rẹ̀ sí ní kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ ní ànító àníṣẹ́kọ̀ àníàkùnrin àṣẹ tó bẹ̀ tí kò sẹ́yìn láti gbà ìkórè àti tó kún fọ́pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlá ẹwà gbogbo tí ṣe ẹ̀bùn rere àti ẹ̀bùn láti kí wa láti orí tèmi mọ́ wa àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi bàbá Ọlọ́run ayérayé ìwọ Ọlọ́run ìkórè iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo béèrè fún ó yá gbé wọ̀ mí lódìdí ayérayé bàbá ìwọ Ọlọ́run ayọ̀ ìwọ Ọlọ́run olùkórè ayọ̀ àní iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ mo fẹ́ gbé wọ̀ mí lódìdí ẹ̀yà kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ bàbá kọ́ mi fún iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ tí gbogbo agbára àdì tó fi jẹ́ Ọlọ́run rẹ àní àti àtìlẹ́yìn rẹ nígbà gbogbo ní ọjọ́ gbogbo ẹ̀yà kọ́ ya kébẹ̀ sí kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àní ní àdì tó dá ìṣọ́kọ̀ ẹ̀yà ọkùnrin ẹ̀sẹ̀ tó bẹ̀ tí kí o sẹ́ láti gbà àní kébẹ̀ sí kórè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ àní kórè ayọ̀ tó fún ọ̀pọ̀lọpọ̀ ìbùkún ògo ọlá ẹwà tí tóbi rẹ ẹ̀bùn rere gbogbo láti òkè wá ẹ̀bùn rere ẹ̀bùn pípé àní ẹ̀bùn ayọ̀ ní orúkọ Jésù kọ́ mi fún lẹ́yìn máa tàgbára rẹ sẹ́ àní pẹ̀lú ìrànlọ́wọ́ àtàtìrẹ́ akéwìrẹ́ ti kọ́ọ̀rẹ́ àyè lọ́pọ̀lọpọ̀ ní àmì tó lẹ́sọ̀rọ̀ ẹ̀yìn akọ́ni àsílẹ̀ tó bẹ̀ sí kò sáré àti màdé bíi pé àmọye gba àwọn ènìyàn àìlọ́nà gba àwọn ènìyàn àní wọ́n bẹ̀ sí jáfa nínú rẹ̀ ayé tí wọn ló sì mọ gbà yí padà rere àní ayé tí wọn ló sì mọ fi àtòkò fún ọlọ́wọ́ àlàyé àwọn gbogbo fún àwọn àní wọ́n súnmọ́ ọjọ́ oṣù súnmọ́ lọ àní wọ́n sì mọ jẹ́wọ́ Jésù oríṣi olówó àti gbàdá rẹ̀ bàbá kún mi fún lẹ́mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún lẹ́mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ Olúwa kún fún lẹ́mí mímọ́ Olúwa kún fún agbára rẹ̀ láti òkè wá bàbá kún mi fún lẹ́mí mímọ́ àtàgbára rẹ̀ kí ibẹ̀ sí ní kóòrè ayọ̀ lọ́pọ̀lọpọ̀ sí agbára tó kún lọ́rùn agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi kọrin yìí ó ní mọ́ kọjá mi olùgbàlà gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá gbẹ́ lómìíràn má ṣe kọjá mi Jésù Olúwa Jésù Jésù gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá gbẹ́ lómìíràn má ṣe kọjá mi orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Jésù ìwọ tó gbọ́ tọkùnrin adẹ́tẹ̀ yìí tó wù ọ́ láti ṣàánú fún tó ṣàánú fún tó sì mú kẹ̀tẹ̀ rẹ̀ kàn tán tó sì bẹ̀ sí jẹ́rìí agbára rẹ̀ èmi náà ké ní òwúrọ̀ yìí o jẹ́ kí àánú mi kó ṣe ọ́ ọ̀yá kí ni gbogbo tó jẹ́ ṣùgbọ́n àti ẹ̀ga ayé mi mo kúrò ẹ̀rí rere ayọ̀ mi kọ́ bẹ̀rẹ̀ láti sísìn lọ kébì náà kí n jẹ ẹni tí ẹ̀rí rere ayọ̀ mi yọ bẹ̀rẹ̀ sí mú àwọn mìíràn gba Jésù Kristu ní Olúwa tó olùgbàlà rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé Ọlọ́run ọ̀gá ògo Jésù Kristi ìwọ tó gbọ́ tọkùnrin adẹ́tẹ̀ ni tó ti ṣàánú fún àyè tó ti mú kẹ̀tẹ̀ rẹ̀ kàn tán ìtẹ́ ẹgbẹ́ sì bẹ̀rẹ̀ sí ìró ìtítọ́ bí àtàgbára rí káàkiri ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bẹ̀rẹ̀ sí tọ̀ ọ́ lẹ́yìn ọ̀yá àyìn ayé mi dọ̀wọ́ rẹ̀ ọ̀yá bẹ̀rẹ̀ ṣàgbà ṣé ìyanu ayọ̀ nínú ayé mi láti àkókò yìí lọ ara rere
ó yá kó bẹ̀rẹ̀ ní ayé mi báyìí ó yá ẹ̀gàn ayé mi kó di òpin pápátá láti àkókò lọ àní kí ẹ̀rẹ̀ àjò mi náà kó bẹ̀rẹ̀ láti sin lọ lórúkọ Jésù Kristi ayérayé àní mú ẹ̀rẹ̀ àjò tèmi náà láti sin kó bẹ̀rẹ̀ láti sin lọ ó yá jẹ́ kí àánú mi àní kó ṣe ọ́ Ọlọ́run ayérayé jẹ́ kí àánú mi kó ṣe ọ́ Jésù Kristi olóore ọ̀fẹ́ ológo ní ọ̀run jùlọ láàrin jùlọ àìjẹ́ kí àánú mi kó ṣe ọ́ ó yá yí ìta ayé ìpapàdà ṣe rí àkókò báyìí ó yá yí ẹ̀gẹ́ ìpapàdà ṣe rí àkókò báyìí ó yá sọ ẹ̀gá ayé mi tó kọ́ pátá àní ẹ̀rẹ̀ ayé mi sẹ̀ ó yá kọ́ bẹ̀rẹ̀ láti sin lọ àní tí ènìyàn bẹ̀rẹ̀ sí ní kéde gẹ́gẹ́ bí ọkùnrin sí kéde káàkiri ni àìtí gbogbo òkú pẹ̀lú oṣù bẹ̀rẹ̀ jẹ́wọ́ Jésù Kristi wàásù gbàlà àìkú bẹ̀rẹ̀ sport ń wọ́ ọ̀tọ̀ wọ́n lọ́yìn lẹ́jọ́ ẹ̀tì wọn lọ bàbá ọ̀yà yí ìta padà sọ ẹ̀gá yìí padà dogodo sọ ẹ̀gá yìí padà sọ ẹ̀gá yìí padà dogo ńlá sọ ẹ̀gá yìí mi padà di ògo sẹ̀ àní sọ ẹ̀gá yìí padà di ògo sẹ̀ láti àpò yí ẹ̀gá yìí padà kọ́ wá sọ lọ́wọ́ pátá àní kí ìyẹn rí rẹ̀ àní kọ́ bẹ̀rẹ̀ ti sọ ti wọ agbára àti òfin lọ́rùn nítorí pé ìwọ nìkan ló lè ṣe bàbá jẹ́rìí agbára rẹ̀ ní ayé mi agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ó ní má kọjá mi olùgbàlà gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá ń pẹ́ lómìíràn má ṣe kọjá mi Jésù Jésù gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá pẹ́ lómìíràn má ṣe kọjá mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run jẹ́ kí àánú mi kó ṣe ọ́ èyí tí mo ṣe nínú ẹ̀gàn yẹn tó gẹ́ èyí tí mo ṣe nínú àgìrà ṣe rere tó gẹ́ èyí tí mo ṣe ni pé má lè má bá tó gẹ́ èyí tí mo ṣe nínú mo ń fa agbára káká ṣe rere yẹn ó tó gẹ́ yìí fò pé sí gbogbo tí ń ṣe ẹ̀gàn ṣùgbọ́n ayé mi kọ́ bá ta sọ̀rọ̀ mi di yánu mú ẹ̀rẹ́rẹ́ bẹ̀rẹ̀ nínú ayé mi mú gbà tó rere bẹ̀rẹ̀ nínú ayé mi kébì náà kí n di ẹni tó ní ẹ̀rẹ́rẹ́ èyí tí gbogbo ayé ọmọ gbọ́ tí gbogbo èèyàn ọmọ gbọ́ tí wọ́n sì mọ fàyè wọn fún Ọlọ́run alààyè pátápátá àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá àìní orúkọ Jésù jẹ́ kí àánú mi kó ṣe ọ́ ẹlẹ́dà àìjẹ́ kí àánú mi kó ṣe ọ́ àjọ jẹ́ kí àánú mi kó ṣe ọ́ Jésù Kristi jẹ́ kí àánú mi kó ṣe ọ́ àìní jẹ́ kó wọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ àìní láti kọ́ sí mi ṣe mí lóore àìní láti ràn mí lọ́wọ́ èyí tí mo ṣe nínú ẹ̀gẹ̀ yìí tó gẹ̀ èyí tí mo ṣe nínú yẹ̀yẹ̀ táyé yẹ̀ mi tó gẹ̀ èyí tí mo ṣe nínú lélẹ́lẹ́ mọ́ bá àní tó gẹ̀ èyí tí mo ṣe nínú àní mo fagbára káká ṣeré tó gẹ̀ èyí tí mo ṣe nínú àní kí wọ́n mú ní sinmi tó gẹ̀ bàbá ọ̀yà yí ìtayé padà ṣe lẹ́tà kókó yìí lọ ọ̀yà yí ìtayé padà ṣe lẹ́tà kókó yìí lọ nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ojú rere àti ìyọ́nú rẹ̀ sẹ́ ọ̀yà yí ìtayé padà ṣe lẹ́tà bàbá àní ayé mi kó kún fún ìyanu rẹ̀ ẹ̀rẹ́rẹ́ mi kó abẹ́rẹ́ àti kókó lọ àìké mi kì í jẹ ìjọba ìṣí sọ nípa títóbi àìrẹ́rẹ́ rẹ̀ èyí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ìgbà lọ́nà ìgbà àwọn ènìyàn àìkú wọ́n bẹ̀rẹ̀ sí gba àwọn owó Jésù Kristi lọ́wọ́ àti ìgbàlá àìkú wọ́n bẹ̀rẹ̀ sí yí padà sọ́dọ̀ wọn Ọlọ́run alààyè ọ̀yà yí ìtayé padà pátá ànífò pé sí gbogbo tí ń ṣe ẹ̀gá àti ṣùgbọ́n àti ìkóró ayé wọn pátá yí ìtayé padà pátá bàbá fi títóbi agbára àti àjùlọ rẹ̀ hàn Jésù fi títóbi agbára àti àjùlọ rẹ̀ hàn nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ àìjọ kó wù ọ́ Olúwa láti fi òpin sí gbogbo tí ń ṣe ẹ̀gá àtàbùkù àti ẹ̀sìn àti pọ̀jù ayé mi sẹ́ ọ̀yà yí ìtayé padà sí rere ọ̀yà bẹ̀rẹ̀ sí agbára iṣẹ́ àyùṣe ìyanu rere nínú ayé mi sẹ́ ti gbogbo agbára tó fi bẹ̀rẹ̀ sí àwọn iṣẹ́ àyùṣe ìyanu nínú ayé mi sẹ́ kí gbogbo kọ́ bẹ̀ jẹ́ tirẹ̀ ẹ̀rí àyè kọ́ bẹ̀ látàkókò lọ àti gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni èyí jẹ́ pé ìwà tí wọ́n bá ń jẹ́ ìṣòro agbára rẹ̀ gbogbo ayé ó sì bẹ̀ sí gbà wọ́n lówó lóru àti gbàdá wọn àyè ó sì bẹ̀ sí yí padà sọ́dọ̀ rẹ̀ bàbá mú ẹ̀rí ayọ̀ bẹ̀rẹ̀ ní ayé mi nípa ní àti ìrọ̀sẹ̀ rẹ̀. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi má kọjá mi olùgbàlà gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá ń pẹ́ lómìíràn má ṣe kọjá mi Jésù Jésù gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá ń pẹ́ lómìíràn má ṣe kọjá mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí ìwọ kò bá ṣe Ọlọ́run ta ni yóò ṣe kò sí
bí ìwọ kò bá ṣe ta ni yóò ṣe? Ọlọ́run kò sí kí ni o kò ṣe. Bí mo ṣe ké ó yá dìde fún ìrànlọ́wọ́ mi. Ayérayé ìwọ tó ń gbọ́ títí gbogbo ènìyàn àní ọgbọ́tọkùnrin adẹ́tẹ̀ yìí ó yá gbọ́ tèmi náà nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ̀ tí gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni àní yí ìtayé padà ṣe rere. Kí ni ohun tó ń jẹ́ ìbànújẹ́ ọkàn mi Olúwa sọ di ayọ̀? Kí ló ń tọ́ jẹ́ bẹ́ẹ̀ tí pé ìkorò inú ayé mi Olúwa sọ di adùn? Ó yá jẹ́ kí èrè ayọ̀ mi kọ́ bẹ̀rẹ̀ láti ṣe ọ kí gbogbo ẹgbẹ́ sí mọ̀ wípé lẹ́yìn rẹ̀ ìwọ lọ́lọ́run. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá ìwọ ilé tí gbá ròṣe ó yá gbọ́ igbe àti ẹ̀bẹ̀ mi nínú ọ̀pọ̀lọpọ̀ àánú àti ìrọ̀fẹ́ rẹ̀ dìde fúnra lọ́wọ́ mi ṣe ní ọwọ́ lọ́wọ́ báyìí nísinsìnyí ó yá yí ìta ayé mi padà bẹ̀rẹ̀ oore nínú ayé mi èyí tí mo ṣe nínú ìkorò nínú ìbànújẹ́ nínú ẹ̀gàn nínú ẹ̀sìn nínú líle nínú mọ́bà tó gẹ̀ ooo àní kí ni ohunkóhun tó jẹ́ ṣùgbọ́n àti ìkọlù ayé mi ó yá bá mi yí padà kó aṣọ di àdán ó yá nítorí pé ìwọ nìkan ló lè ṣe lẹ́yìn rẹ̀ kò sẹ́ni kankan àní ìwọ nìkan lágbára tó lè ṣe kò sẹ́ni kankan lẹ́yìn rẹ̀ ó yá fi tí ó bá gbára àti àjùlọ rẹ̀ kan ó yá ṣe tèmi ní àṣepé rere àwòrán yìí ìwọ tó gbọ́ tó ṣe tọkùnrin àjẹjẹ ni agbára rẹ̀ sì wà síbẹ̀ àyè láti lè ṣe tèmi ó yá fi tí ó bá gbára àjùlọ rẹ̀ kan ó yá ṣe tèmi ní àṣepé ó yá mú kí gbogbo kò ṣe ayé mi kọ́ bẹ̀ sí ti ṣe mú gbogbo tí ń ṣe ìgbà ayé mi yá kó di ògo báyìí àní mú gbogbo tí ń ṣe àní ìlàkẹ̀dá ìbànújẹ́ ayé mi kó di àdùn báyìí ó yá mú gbogbo tí ń ṣe ìkórà ayé mi yá kó di àdùn báyìí ó yá àní mú gbogbo tí ń ṣe ìlàkàkà ayé mi bọ́ fọ́gbà ká ṣe rere nù ó yá àní kó já sí ọ̀fun báyìí ní orúkọ Jésù Kristi ẹ̀rí àmì kọ́ bẹ̀rẹ̀ sì ṣe lọ àní ẹ̀rí àmì kọ́ bẹ̀rẹ̀ sì ṣe lọ èyí tí òun kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn àní tí wọ́n mọ̀ gbọ́ àní kọ́ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sí àyè wọn fún ọlọ́wọ́ àyè àní kọ́ bẹ̀rẹ̀ sí súnmọ́ olóòtú àti wọn lọ kọ́ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ sọ̀rọ̀ bàbá ayá bẹ̀rẹ̀ sí agbáṣẹ́ ẹ̀mí ẹ̀mí ayé mi ayé kọ́ bẹ̀rẹ̀ sí gba ìrírí ayọ̀ ayé kọ́ bẹ̀rẹ̀ sí gba ìyanu ayọ̀ ayé kọ́ bẹ̀rẹ̀ sí gba ìrírí ayọ̀ ayé kọ́ bẹ̀rẹ̀ sí gba ìyanu ayọ̀ kí gbogbo ògo mi ó sì bẹ̀rẹ̀ tó lóye bàbá fi àtúbà tí ó bá gbára rẹ̀ hàn ẹ̀yà fi wá wá ju ara rẹ̀ hàn ẹ̀yà dá mi náà rẹ̀ ẹ̀yà ṣàṣìpẹ̀ ẹ̀mí ayé mi ẹ̀yà ṣàṣìpẹ̀ ẹ̀mí ayé mi fi àtúbà rẹ̀ hàn sẹ̀ ẹ̀yà mú ìrírí ayọ̀ bẹ̀rẹ̀ láyé náà sì ní agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi ó ní mọ́ kọjá mi olùgbàlà gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá pẹ̀lú mi ràn mọ́ ṣe kọjá mi. Jésù Jésù gbọ́ àdúrà mi gbà tí wọ́n bá pẹ̀lú mi ràn mọ́ ṣe kọjá mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ìṣẹ̀lẹ̀ wo ló máa ṣẹlẹ̀ tí àwọn tí ìwọ náà ti ṣètò láti jẹ́ olùrànlọ́wọ́ fún mi láti ibi mímọ́ wá alátìlẹ́yìn fún mi láti ṣóní wá tí wọ́n fi bẹ̀rẹ̀ sí tọ̀ mí wá àbí tí fi tọ̀ wọ́n lọ àbí tá fi pàdé ara wa láti mo tí mo fi mo jí tí mo fi jíṣẹ́ àmì fún mi bóyá ìṣẹ̀lẹ̀ ọkọ bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí kí ayé mi kọ́ mọ̀ ṣe wà lójú kan náà àti bákan náà mọ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ìwọ Ọlọ́run àràwọ̀ oníṣẹ́ ìyanu ìwọ lè fi képe o ní orúkọ Jésù Kristi ìṣẹ̀lẹ̀ wo ló máa ṣẹlẹ̀ kí ni ohun náà tó máa ṣẹlẹ̀ àní ìṣẹ̀lẹ̀ wo ló máa ṣẹlẹ̀ àní kí ni ohun náà tó máa ṣẹlẹ̀ èyí tí ó mú kí gbogbo àwọn tí wọ́n ti ṣètò kalẹ̀ àyìn láti bíbí mọ́ wá àyìn láti mọ jó olùrànlọ́wọ́ fún mi láti mú kí ìdáyé kọ́ gba ìpadà kó sì mọ fọ̀dún ní ògo àyìn láti mọ jẹ́ láti rẹ̀ fún láti ṣóni wá láti mọ mi ní àṣírí ayọ̀ lórí gbogbo tí ń ṣe lórí mi láti mú kí ayé mi kó jẹ́ kìkì ogo kìkì yẹn kí èmi sì mọ pọ̀ ní ẹ̀rí àlójoojúmọ́ ní orúkọ Jésù Kristi ọ̀yà àìbẹ̀ sí mú ṣẹlẹ̀ ṣẹlẹ̀ báyìí ọ̀yà bẹ̀rẹ̀ sí mú ṣẹlẹ̀ ṣẹlẹ̀ báyìí ọ̀yà bẹ̀rẹ̀ sí mú ṣẹlẹ̀ ṣẹlẹ̀ báyìí àìní ṣẹlẹ̀ tó máa ṣẹlẹ̀ àì tí mo fi tọ̀ mí wá ní àwọn tó yẹ kó tọ̀ mí wá èyí tí mo fi tọ̀ wọ́n lọ àwọn tó yẹ kí n tọ̀ lọ èyí tí a fi pàdé ara wa àwọn tó yẹ ká pàdé ara wa ní orúkọ Jésù Kristi Ọlọ́run ayérayé ọba àrùn oníṣẹ́ ìyanu ọ̀yà àìjẹ́ kí ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ní orúkọ Jésù àìní ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí àìgbó gbàgbà tó fi dọ́lọ̀ ọ̀yà fi àjùlọ ọ̀rọ̀ kan ọ̀yà ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí ní ṣẹlẹ̀ báyìí ọ̀yà ẹ̀rí ayọ̀ mi kọ́ bẹ̀ láti àkókò yìí lọ ẹ̀rí ayọ̀ kọ́ bẹ̀ láti sísìn lọ ẹ̀rí ayọ̀ kọ́ bẹ̀ láti àkókò yìí lọ ẹ̀rí ayọ̀ kọ́ bẹ̀ láti sísìn lọ ó àyè tí gbogbo tí àyè kọ́ bẹ̀ sí gbọ́ àyè kí gbogbo ojú kọ́ bẹ̀ sí rè àyè kó sì mọ kí ògo yìí láti ọpẹ́ sí wọn lọ́wọ́ aláyé bàbá àyàmú ìṣẹ̀lẹ̀ kọ́ bẹ̀ sí báyìí gbogbo ní forúkọ ẹgbẹ́ yìí. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi mọ́ kọjá ní olùgbàlà
ìwọ bá ń pẹ̀lú mìíràn má ṣe kọjá mi. Jésù, Jésù, gbọ́ àdúrà mi. Gbà tí wọ́n bá ń pẹ̀lú mìíràn má ṣe kọjá mi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run, gbogbo àwọn tí wọ́n pera ní ọ̀tá ìkà ayọ̀lẹ́nu afinisẹ̀sẹ̀ afinisẹ̀lẹ̀ apọ́nlójú afakókò ẹ̀rí sofa fọjú ẹni sofa dání sójú kan náà. Jẹ́ kí ìdájọ́ gbígbóná rẹ̀ kó oorun sí wọn, nítorí pé ìwọ Ọlọ́run ẹ̀san tí ń gba àwọn aláìlágbára kó lọ́wọ́ àwọn tí wọ́n lágbára jùlọ. Olúwa gbèjà méjà gbẹ̀san mi lára gbogbo wọn àti àwọn àti gbogbo agbára wọn kí wọ́n ṣòfò dànù. Àkí ẹ̀rí rere ayọ̀ mi kó bẹ̀rẹ̀ láti ṣiṣẹ́ lọ. Gbogbo àwọn tí wọ́n ní èmi ò ní ẹ̀rí rere láti lè mọ ìyìn orúkọ ológun nígbà gbogbo, ayé sì ní bá mi yọ ayọ̀ rere. Olúwa, jẹ́ kí ìbínú rẹ kó oorun sí wọn. Ìwọ Ọlọ́run ẹ̀san tó ń gba àwọn aláìlágbára kó lọ́wọ́ àwọn tí wọ́n lágbára jù wọ́n lọ. Ó yá, jẹ́ kí ìbínú rẹ kó oorun sí wọn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní irun dànù àti àwọn àti gbogbo agbára wọn. Àdúrà rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé ìwọ Ọlọ́run ẹ̀san, ìwọ Ọlọ́run olùgbèjà àwọn aláìlágbára tí gbèjà àwọn tí wọ́n lágbára níwájú àwọn tí wọ́n lágbára jù wọ́n lọ. Àní àwọn wo ni, àní ta ni wọ́n, àní bo ni wọ́n wà, àní bó ni wọ́n ṣe pọ̀ sí, àní bó ni wọ́n ṣe kéré tó, bó ni wọ́n ṣe súnmọ́ mi tàbí bó ni wọ́n ṣe jìnnà sí mi tó. Èyí ọkàn mi àti wọn gbogbo ẹnikẹ́ni yòówù kó nǹkan jẹ tó ń sọ wípé ayé mi ò ní gba ìyanu, èmi ò ní ní ẹ̀rí rere. Àní àwọn ọmọ fi àkókò mi àsòfò, ọjọ́ orí mi ṣòfò, àwọn ọmọ dàbí lójú kan náà. Àyíbá kan náà lè fi wà ní gbogbo pé èmi ò ní ẹ̀rí rere kankan. Ayé ò ní gba àpò mi láti gbé mi ní àgbà ayọ̀ rere láti mọ kọ orí ògo ní sí Ọlọ́run alààyè. Ẹni yòówù kó wù kọjẹ jẹ́ kí ìbínú rẹ gbígbóná àìkó oorun sí wọn. Ìwọ Ọlọ́run ẹ̀san, àní Ọlọ́run ìgbèjà àwọn aláìlágbára níwájú àwọn tó lágbára jùlọ. Ó yá dìde nínú ìbínú rẹ, jẹ́ kí ìbínú rẹ kó oorun sí wọn. Ó yá gbẹ ìsan mi lára wọn àti àwọn àti gbogbo agbára wọn. Ó yá run wọn ọrùn dànù àti àwọn àti gbogbo agbára wọn. Ó yá run wọn dànù. Ó yá gbèjà mi jà, ó yá gbẹ ìsan mi lára wọn. Nítorí òwò àti lógo rẹ, nítorí bá àkókò ìrere mi nìyí. Olúwa, ẹni yòówù kó wù kí wọ́n jẹ, àní bí yòówù kó wù kí wọ́n wà, àní àwọn àti gbogbo ọ̀yà gbẹ ìsan mi lára wọn. Ó yá jẹ́ kí ìbílẹ̀ ọkọ̀ òrìṣà gbẹ ìsan mi lára wọn àti àwọn tí mo wà kí wọ́n ṣòfò dànù. Ó yá kí ìrere mi kọ́ bẹ̀rẹ̀ sí gbogbo ẹgbẹ̀ sí gbà mí yọ ní pé ìwọ lọ́lọ́ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ fún etí rẹ tí kò wú láti gbọ́ tèmi, fún ọwọ́ rẹ tí kò kú láti gbà mí, fún àṣepẹ́ àìsàn tó ti ṣe ní ayé mi ní òwúrọ̀ àdúrà ọpẹ́ rẹ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Bàbá, mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ, mo dá gbogbo yẹn padà sọ́dọ̀ rẹ. Mo sọ wípé o ṣé o, mo yìn ọ́, àní fún títóbi àtagbára rẹ nínú ayé mi, àní fún ọwọ́ rẹ tí kò kú láti gbà mí, fún etí rẹ tí kò wú láti gbọ́ ti tèmi, fún àṣepẹ́ àìsàn tí wọ́n ṣe ní ayé mi. Ètò pọ̀pọ̀ tó dá mi láre ní ọ̀tún ní òwúrọ̀ yìí nípasẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ rẹ, nípasẹ̀ orí ọpẹ́ àti orí ìyìn mi, ànípa iṣẹ́ gbígbé mi níwájú rẹ tẹ̀. Ìwọ gbọ́ tèmi o, oṣù yìí ta ipa pàápàá, ẹ̀rí rẹ̀ àìní ọ bẹ̀rẹ̀ pàápàá. Mo dúpẹ́ fún àánú àti òrèfé àti ojú rere rẹ̀, àní fún ìfẹ́ láti wọ̀ sí mi tó fi wù ọ́, àní láti gbà mí, láti dá mi láre, láti yí ẹ̀gẹ́ padà, láti sọ di ògo, láti mú kí àní ìbànújẹ́ mi kó di ayọ̀, àní láti mú kí ìkórè ayé mi kó di adùn, láti mú kí èmi kí n jẹ ẹni tí ọmọ rí tí ó bí àtàgbà ìṣàdó rẹ̀ tí ó sì mọ̀ dàpọ̀ láti ògo ní forúkọ rẹ̀. O ṣé bàbá, o ṣé ọmọ, o ṣé ẹ̀mí mímọ́ àti lọ́gbà ọpẹ́. Olúwa gba ẹ̀yìn ni mo ṣe kí ọ̀yà mọ̀ gbogbo lọ síwájà síwájú ṣe, ọ̀yà mọ̀ gbà yín lọ síwájà síwájú ṣe. Ìrìn ẹ̀mí mímọ́ àti agbára ti tóbi rẹ̀, ìwà aláyà ti wà jẹ́ yánu rẹ̀, ọ̀yà tó mọ̀ sọ̀kalẹ̀ bó ṣe kalẹ̀, ọ̀yà tó mọ̀ fi tóbi rẹ̀ bó ṣe fi hàn, ọ̀yà tó mọ̀ fògbó rẹ̀ bó ṣe fi hàn lọ, ọ̀yà tó mọ̀ yàrá ògùn tí bó ṣe yàn lọ, jẹ́ kí gbogbo ògùn tí mọ̀ jẹ́ ti bó ṣe ti rẹ̀, ọ̀yà tó mọ̀ rìn kọjá ti wà gbà bó ṣe kọjá lọ, títí ayé ìlú oṣù mẹ́yàn ògùn sì mọ̀ jẹ́ ti rẹ̀. O ṣe tó kọ́ gbàdúrà agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi. Amen. Lẹ́ẹ̀kan sí mo kẹ́ni kọ̀ọ̀kan wá pé a kú oríire fún títí ọ̀sẹ̀ tuntun mìíràn tá a tún wà nínú rẹ̀, ìtọ́ pé Ọlọ́run ilé tí gbárù yìí ó gbọ́ títí wa gẹ́gẹ́ bí orí ọ̀rọ̀ wa pé Ọlọ́run ti gbọ́ àdúrà mi, ẹ̀rí rere ayọ̀ mi ti dé, èrè ayọ̀ mi ti bẹ̀rẹ̀ ní orúkọ Jésù Kristi. Ẹ̀rí rere ayọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ó ti bẹ̀rẹ̀, ẹnikẹ́ni ò ti ní ní pàtàgbára láti dádúró àbí láti ṣe ìdíwọ́ àbí dènà fún mọ́. So ìdí ilẹ̀ kan sí mo tó fi ń lọ àfẹ́ láti fi rán wa létí lẹ́ẹ̀kan sí ẹ̀mọ́jì ká gbàgbé nínú ọ̀sẹ̀ yìí náà ni ìyìn ọjọ́ méjì tó parí oṣù
àti ìyẹn ọjọ́ mẹ́ta tí ó bẹ̀rẹ̀ oṣù. So èyí ká bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ láti yan Ọlọ́run lógo gẹ́gẹ́ bí àwọn náà ṣe mọ̀ wípé àní èrè ayọ̀ wa Ọlọ́run ti ṣe kíni ó ti mú nǹkan bẹ̀rẹ̀ báyìí kò sí àní tàbí ṣùgbọ́n kankan mọ́ ìdádúrà bídìwá bídìrà kò sí fún wa mọ́ lọ́wọ́lọ́wọ́ ohun tí ọmọ ṣẹlẹ̀ láyìí òun náà ni ohun tí ó mú kí ayé ẹni kọ̀ọ̀kan wa kó tẹ̀síwájú fún rere. So jẹ́ kí ayọ̀ rẹ kọ́mọ kún kí inú ọkọ mọ̀ dùn láti mọ yẹnu ogo ẹni tó ṣe títí akùnrin adẹ́tẹ̀ yìí ó sì ti wà pẹ̀lú rẹ ó ti wà pẹ̀lú mi ó ti wà pẹ̀lú nǹkankan láti mọ̀ ṣe tẹ̀síwájú láti mọ̀ ṣe ní ayé nǹkankan wa náà ó ti bẹ̀rẹ̀ ṣíṣe o ó sì ń tẹ̀síwájú ṣe tó tún mìíràn ló tún ṣe ní òwúrọ̀ yìí tó túmọ̀ sí pé ẹ̀rí àìlókù àkóbá yìí tá a bẹ̀rẹ̀ sí ní jẹ́ ohun tí gbogbo yẹn sọ pé kò lè ṣiṣẹ́ nínú ayé wa gẹ́gẹ́ bí tọkùnrin adẹ́tẹ̀ pé láyé kò lè san ọmọ san nínú ayé tiẹ̀ àti tèmi náà gbogbo táwọn yẹn ní kò lè ṣe ṣe yẹn ó ti bẹ̀rẹ̀ ṣiṣẹ́ báyìí nítorí pé Ọlọ́run ti dá sọ̀rọ̀ ayé rẹ̀ ó ti dá sọ̀rọ̀ ayé mi fún ìdí èyí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí palẹ̀mọ́ láti yan Ọlọ́run lógo nínú àwọn ìyẹn ọjọ́ méjì tó parí oṣù àti ọjọ́ mẹ́ta tí ó bẹ̀rẹ̀ oṣù ní orúkọ Jésù Kristi agbára àti okun láti lè fi yìn bó tó àti bó ṣe yẹ Ọlọ́run yóò gbé wọ̀ wá gbogbo tí wàá ṣe gbogbo ìmọ̀ àti ètí Sátánì láti lè ṣe ìdíwọ́ àti tẹ̀lé wípé kí èmi àbí kí ìwọ kẹ́ni kọ̀ọ̀kan wa ká mọ̀ lè fi ayọ̀ àti dúdú yìn iná tó dàpọ̀ mára Ọlọ́run alààyè yóò gbé gbogbo ẹ̀kọ́ bàtà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. Ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi alágbára o ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ìyìn dúró de ọ lẹ́nu mi atóbi jù ó ìwọ lọ́lọ́run òtítọ́ ìwọ lọ́lọ́run òdodo ìwọ lọ́lọ́run àdánimọ̀ gbàgbé ayérayé o ìyìn dúró de ọ lẹ́nu mi ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù Kristi bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀ lórúkọ Jésù gba ọpẹ́ àti ìyìn àti àwa tí a wà níbí àti gbogbo àti wọn gbọ́ wa tí wọ́n wò wá adá gbogbo yín padà sọ́dọ̀ rẹ̀ gba ọpẹ́ àti ìyìn títí ayé làwọn ọmọ yìn ọ́ láàmú gbórúkọ rẹ̀ ga fún títóbi fún agbára fún ọ̀rọ̀ fún àti ọ̀nà gba ọpẹ́ àti ìyìn lẹ́ẹ̀kan sí àtúntò wípé o ṣe fún etí ẹ̀jú kòwò láti gbọ́jọ́ fún etí kòwò láti gbà wá fún ẹ̀rí ayé kọ̀ọ̀kan tó mú kọ́ bẹ̀rẹ̀ láti àkójú tàtí ń wá lọ etí gbogbo ojú ọmọ etí gbogbo ojú sì mọ̀ gbọ́ tí yóò sì mọ̀ sí gbogbo ẹ̀rọ ènìyàn aṣọ wípé o ṣe gba ọpẹ́ àti ìyìn ìyìn ògbọ́ láti pẹ̀lú forúkọ rẹ̀ wá ní orúkọ Jésù Kristi Olúwa wa la gbàdúrà àmín 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 ní orúkọ Jésù orí ọ̀fẹ́ sí bàbá orí ọ̀fẹ́ sí ọmọ orí ọ̀fẹ́ sí ẹ̀mí mímọ́ ó bùkún wa ó gbé wa ró ó fọ̀rọ̀ wa ṣe ìyanu ayọ̀ ẹ̀rí ayọ̀ wa ó mú gbòòrò sí fún rere láti àkókò ìwọ ayé wa kò tó mọ ìdààmú àti kòrò mọ́ ẹ̀gá ayé wa ó ti yí padà ó ti di ògo báyìí ẹ̀gán ayé wa ó ti yí padà ó ti di ògo báyìí ẹ̀yẹ ayé wa ó ti bẹ̀rẹ̀ sí di ayẹyẹ báyìí ẹ̀sìn ayé wa ó ti bẹ̀rẹ̀ sí di iyì báyìí bẹ́ẹ̀ gẹ́gẹ́ gbogbo tí ń ṣe ìjákulẹ̀ ayé wa ó bẹ̀rẹ̀ sí di ìgbéga báyìí níbi gbogbo nígbà gbogbo ní ọjọ́ gbogbo níbikíbi ó kọ́ ẹsẹ̀ wa lè jẹ́ láyé àmọ̀ lékèsà ni àmọ̀ ga sí lójoojúmọ́ láyé àkùnì wálẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ sì fi hàn orí láwọn mọ̀ jẹ́ láyé àkùnì dìrò ògo sì mọ̀ jẹ́ tọ́lọ́run àlàyé ẹnikẹ́ni ò ní ní pàtàkì láti di wa lọ láti ṣe rere mọ́ nígbà gbogbo lọ́jọ́ gbogbo ní kí tá bá dé ògo ìyọ̀rá yóò sì mọ̀ jẹ́ sọ́lọ̀ nínú ayé wa bẹ́ẹ̀ ni orí kò yí padà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù hallelujah méje hallelujah 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 ògo. Àmín àmín àmín.